Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa ọ̀run, olùfẹ́ wa, àgádágodo ẹ̀mí wa, olùpamọ́ wa, ṣe yín lọ́ba fún àánú ńláńlá àti oore ọ̀fẹ́ ńláńlá tí kò ṣeé fowó rà yìí o, láti tún rí ọjọ́rú àkọ́kọ́ nínú oṣù ìkẹrin, èyí tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹrin. Ògo ìyìn ọlá ni fún orúkọ mímọ́ yín, Ọlọ́run àgádágodo ẹ̀mí wa tó pa wá mọ́, fún oore ọ̀fẹ́ bàtàbàtà tí ò ṣeé fowó rà yìí. Ẹ ṣé o bàbá wa. Ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ o, èní ọjọ́rú ọjọ́ kejì oṣù kẹrin. Àkòrí tí a gbéyàwó sọ pé gẹ́gẹ́ bí ọjọ́ Pẹ́ńtíkọ́sì apá kejì, gẹ́gẹ́ bí ọjọ́ Pẹ́ńtíkọ́sì apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkarùn-ún, Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Bẹ́ẹ̀ ni àwa tí a jẹ́ púpọ̀, a jẹ́ ara kan náà nínú Kristi o, àti olúkúlùkù ẹ̀yà ara ọmọlàkejì rẹ̀ ni o. Bíbélì kíkà wa ni a mú nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Kọ́ríńtì kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti fi àwọn ẹ̀yà sínú ara olúkúlùkù wọn gẹ́gẹ́ bí ó ti wù ú. Bí gbogbo wọn bá sì jẹ́ ẹ̀yà kan, níbo ni ara ìbá gbé wa o? Ṣùgbọ́n nísinsìnyí àwa jẹ́ ẹ̀yà púpọ̀ ṣùgbọ́n ara kan. Ojú kò sì lè wí fún ọwọ́ pé èmi kò ní fi ọ́ ṣe o, tàbí kí orí kí ó wí fún ẹsẹ̀ pé èmi kò ní fi yín ṣe. Ṣùgbọ́n àwọn ẹ̀yà ara wọn nì tí ó dàbí ẹni wípé wọ́n ṣe aláìra, tí ó dàbí wípé wọ́n ṣe àìlera jù, àwọn ni kò lè ṣe aláìní, ni a kò lè ṣe aláìní jù o. Àti àwọn ẹ̀yà ara wọn ni tí àwa rò pé wọ́n ṣe aláìlọ́lá jù, lórí ìwọ̀nyí ni àwa sì ti ń fi ọlá sí jù o. Bẹ́ẹ̀ ni ibi ayé wa sì ní ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ jù, nítorí pé àwọn ibi tí ó ní ẹ̀yẹ ni a wà, ní àwa kò fẹ́ ohun kan. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ara lọ́kan, ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ọlá fún ibi tí ó ṣe aláìní, kí ìyapa kí ó má ṣe sí nínú ara o, ṣùgbọ́n kí àwọn ẹ̀yà ara kí ó lè máa ṣe àníyàn kan náà fún ara wọn. Bí ẹ̀yà kan bá sì ń jìyà, gbogbo ẹ̀yà á sì jùmọ̀ bá jìyà o. Tàbí bí a bá bọlá fún ẹ̀yà kan, gbogbo ẹ̀yà á sì jùmọ̀ bá a yọ̀. Ǹjẹ́ ara Kristi ni ẹ̀yin ṣe o, olúkúlùkù yín sì jẹ́ ẹ̀yà ara rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhùn tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní o. Mo bẹ̀rẹ̀ sí ní jíròrò nípa ọjọ́ Pẹ́ńtíkọ́sì ní àná, àti bí àwọn Kìrìsìtẹ́nì ṣe gbọ́dọ̀ ní àfojúsùn kí wọ́n sì ya ara wọn sọ́tọ̀ kúrò lára àwọn yòókù, fún wọn láti lè ní ìrírí ìsọjí bẹ́ẹ̀ padà. Ohun mìíràn tí mo gbọ́dọ̀ tọ́ka sí ni pé ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì àwọn ọmọ ẹ̀yìn wà ní ìṣọ̀kan. Tí a bá fẹ́ rí agbára ẹ̀mí mímọ́ lójú iṣẹ́, ìfẹ́ àti ìṣọ̀kan gbọ́dọ̀ wà nínú ara Kristi o. Irú ìjọ wo yòówù kí ó lè jẹ́. Orin Dáfídì orí ìkẹtàléníàádọ́fà ẹsẹ̀ ìkíní dé ìkẹta sọ pé Ọlọ́run pàṣẹ ìbùkún nígbà tí àwọn ènìyàn bá wà ní ìṣọ̀kan. Kò sọ pé Ọlọ́run bùkún o, ó sọ pé ó pàṣẹ ìbùkún. Ní ọjọ́ mìíràn ó sọ pé ìbùkún ó gbọ́dọ̀ farahàn nígbà tí ìfẹ́ tòótọ́ bá wà àti ìṣọ̀kan láàrin àwọn ọmọ ìjọ àti ìpéjọpọ̀. Kò sí àní-àní pé gbogbo ọmọ ìpéjọpọ̀ náà ni yóò gba ìbùkún. Agbára Ọlọ́run kò ní farahàn nínú ìjọ o tàbí ìdílé tó bá pínyà o. Ìṣọ̀kan máa ń fa ìwàláàyè Ọlọ́run gẹ́gẹ́ bí ṣúgà ṣe ń fa èèrà. Bákan náà, tí ìjọ bá kún fún asọ̀, owú àti onírúurú iṣẹ́ ti ara, agbára Ọlọ́run yóò jìnnà sí irú ìjọ bẹ́ẹ̀ o. Pọ́ọ̀lù ó ní láti bá àwọn ará ìjọ Kọ́ríńtì wí nítorí wọ́n ní ìyapa. Nígbà tí àwọn kan sọ pé àwọn ni ti Pọ́ọ̀lù, àwọn kan sọ pé àwọn ni ti Àpólò. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrin, Pọ́ọ̀lù pè wọ́n, ó sì pe àwọn ènìyàn tó wà nípa ti ara nítorí ìyapa wọn.
ara Kristi jẹ́ ọ̀kan. Tí a bá ti fẹ́ tí a sì ní ìrètí agbára Ọlọ́run àti ìwàláàyè gẹ́gẹ́ bí ọjọ́ Pẹ́ńtíkọ́sì, a gbọ́dọ̀ fi ohun gbogbo mìíràn sílẹ̀ sí ẹ̀gbẹ́ kan kí a sì wà ní àfojúsùn ní ti ẹ̀mí. Orúkọ tí ó ń jẹ́ Jésù Kristi, a kò lè má kọlu ara wa kí a máa kọlu ara wa kí a sì máa retí. A kò lè máa kọlu ara wa kí a sì máa retí wípé kí Ọlọ́run kí ó máa gbé ní àárín wa. Ṣùgbọ́n bí ènìyàn bá ń ba ara rẹ̀ yìí ṣá tí ó sì jẹ ara rẹ̀ yìí run, ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run o. Ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 15. Nínú ẹsẹ̀ Bíbélì òkè yìí, a rí i pé nígbà tí a bá gbé nínú ìyapa, a máa ń pa ara wa run ni. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ti ṣe àwọn ara wọn ní ṣùtá nípasẹ̀ ọ̀rọ̀ wọn àti iṣẹ́ wọn. A gbọ́dọ̀ dẹ́kun èyí kí a má ṣe gbé nínú ìṣe ara wa ní ìjàmbá, ṣùgbọ́n kí a gbé nínú ìfẹ́ àti ìṣọ̀kan kí ìwàláàyè àti agbára Ọlọ́run bá lè farahàn lóòótọ́ láàrin wa. Fífẹ́ràn ara wa àti wíwà ní ìrẹ́pọ̀ ó jẹ́ ọ̀nà kan tó dájú láti fi ayé pé ọmọlẹ́yìn Kristi tòótọ́ ni wá o. Ìwé Jòhánù orí 13 ẹsẹ̀ 35. Kí a má ṣe jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kọ ìyìn rere sílẹ̀ nítorí wọn kò rí ìfẹ́ Ọlọ́run láàrin wa gẹ́gẹ́ bí Kristẹni. Kí a má ṣe fàyè gbà yẹn. Ará Kristẹni gbọ́dọ̀ jẹ́ olódodo. Ara Kristẹni kò gbọ́dọ̀ jẹ́ òfófó ṣíṣe, ọ̀rọ̀ ẹ̀yìn sísọ àti ìfigagbága tí kò ní ìtumọ̀ láàrin onírúurú ìjọ. Ìyẹn gbọ́dọ̀ dópin o tí a bá fẹ́ ní ìrírí ìsọjí tòótọ́ nípa ti ẹ̀mí mímọ́. Kókó àdúrà: Baba jọ̀wọ́ ràn wá lọ́wọ́ láti fẹ́ràn ara wa kí a sì fẹ́ràn ẹlòmíràn gẹ́gẹ́ bí ara wa, kí o sì jẹ́ kí ìsọjí wà láàrin àwọn Kristẹni. Bàbá mi, Olúwa ràn wá lọ́wọ́ láti fẹ́ràn ẹlòmíràn gẹ́gẹ́ bí a ti fẹ́ràn ara wa o. Kí ìsọjí tí ó gbòjì gan kí ó sì wà láàrin àwa Kristẹni. Olúwa yóò ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.